káàbọ̀ sórí ètò yẹn. Ǹjẹ́ ẹ wá lè sọ fún wa ìrírí yín kan àbí ọ̀rọ̀ tí ẹ ní pẹ̀lú olóògbé tó di pé wọ́n ṣe aláìsí? Ní ìrírí kan máa ń jọ mí lójú. Ìgbà tí mo fẹ́ fi ọmọ mi Ifádiwúrà, so ọmọ yẹn ti mú mi lámúlẹ̀ láti bí i 7 months tó mú mi tó fi mí fún mi. Wọ́n wò títí wípé kí mo lè ṣe wọ́n ti ń tọ́jú mi tí mo ti ń gbàgbọ́ wọ́n máa ní kò tí tó time ìgbà so ìgbà tí mo ti wá wọ mọ́ǹtì mi gangan wọ́n á lọ complain fún bàbá ọkọ mi yẹn Èṣùlékè pé dádì pé oyún yìí ó ń ṣe mí báyìí pé bọ̀ ó ti mú mi weak pé nǹkan báyìí pé ó mú mi lámúlẹ̀ wọ́n á ní ṣé mo ti wà nínú oṣù mi wọ́n á ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí ni déètì wọ́n ní kí fáwọn òwe scan mo fún wọn so wọ́n á ní kí lọ bá wọn pe ìyá ọkọ mi wá mo wá lọ pe ìyá ọkọ mi wá fún wọn so wọ́n ṣáà ní kí mi máa lò so wọ́n wá ní kán fún mi ní nǹkan kan pé kí n lò ó so ọjọ́ yẹn náà travel out ọjọ́ yẹn náà lọ sí Amẹ́ríkà so bó ṣe wá wọ́n á bá mi nílé pé àwọn ti rán ìyá ọkọ mi kalẹ̀ fún mi so bí mo ṣe lògùn yẹn ó dàbí mo lò bí ọ̀sán ṣá so ó di alẹ́ tí mo fẹ́ sùn bọ́mọ yẹn ṣe mú mi nìyẹn so mo ṣàbímọ ní òru mọ́júmọ́ that means October 1 bóyá inú plane gan-an yìí wà tí mo fi bí ọmọ so nǹkan yẹn máa ń jẹ́ nǹkan tó jọ mí lójú so mo tún fi àsìkò yìí kí wọn mo tún fi àsìkò yìí ṣe àdúrà fún wọn pé kọ́lọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kí gbogbo nǹkan tó fi sílẹ̀ kó má bàjẹ́. Kí wá ní àwọn ìwà tí bàbá Káyọ̀dé Ìdòwú Èṣùlékè tán ti di olóògbé kí ni àwọn ìwà tí wọ́n wù nígbèésí ayé wọn tí ẹ lérò wípé ẹ lè fi tọ́ ọmọ yín náà láti dàgbà? Wọ́n ní àwọn ìwà tó dáa tó pọ̀ because tí èèyàn bá ti wà láyé tó bá ti jẹ́ olóòtítọ́ tí wọn kì í tì torí pé eléyìí èmi ni mo ní ẹ jẹ́ n parọ́ àbọ̀kọ mi ò ń parọ́ wọ́n máa ń sòótọ́ mi tí mọ bí nǹkan yẹn ṣe lè tóbi tó mi dẹ̀ tí mọ irú èèyàn tó lè jẹ́ tó wọ́n máa sòótọ́ tẹ́ bá dẹ̀ péjọ dọ́dọ̀ wọn wọ́n máa dá ẹjọ́ rẹ̀ so ó jẹ́ nǹkan tí mo fi fẹ́ràn wọn wọn ń sojúsàájú ọ̀rọ̀ pé bóyá eléyìí jọmọ mi kí n cover ẹ̀ rárá o wọ́n máa bá ọmọ wọn wí bó ti tọ́ àti bó ti yẹ. Fún àǹfààní àwọn tó máa lé kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Adéyínká Ìdòwú Èṣùlékè.